agbára orúkọ Ọlọ́run tá fi ń di olówó tá fi ń di ọlọ́rọ̀ kódà wọ́n ní wọ́n ti gbògo ẹ̀ wọ́n ti sògo ẹ̀ sódò wọ́n paná ògo ẹ̀ wọ́n sàsí ègún ìdílé gbàgbé Ya-Wahab 14,000 wàá wá ṣe fún 14 days every day wàá máa ṣe 14,000 Ya-Wahab wàá ṣe fún ọjọ́ 14 farabalẹ̀ kó gbọ́ àwọn bó ṣe yẹ kó lọ kó dẹ̀ fi ránṣẹ́ síwájú kó tó ṣiṣẹ́ àbí tó bá ṣiṣẹ́ ìtàn nǹkan tó bá lágbára fún àkáǹtì àwọn ọmọ aláìní àkáǹtì nọ́mbà ní fáwọn ọmọ aláìní 2044237680 àkáǹtì nọ́mbà fáwọn ọmọ aláìní 2044237680 First Bank of Nigeria Global Dahiratu Dhikrlahi Islamic Organization gbogbo ẹ̀yin tí wọ́n fẹ́ make enquiry ẹ fẹ́ bẹ̀ wá ń ṣẹ́ lórí ojú ọ̀nà both natural and spiritual contact wa lórí +234 810 913 1425 ẹ WhatsApp wa àbíkẹ́ contact wa lórí +234 810 913 1425 ètò àwẹ̀ wà láti yanjú problem yín fún yín ètò sàárà wà láti yanjú problem yín fún yín ètò àdúrà wà láti yanjú problem yín fún yín àti àwọn halal powder yàtọ̀ sáwọn product bí ìsìnì láì tà látẹ̀bọ̀ nínú ìdí ayé tẹ̀bọ̀ nínú àìsàn ayérayé bí ìsìnì láì pẹ̀lú yọ̀ǹda Ọlọ́run àwọn product wà ní lóríṣiríṣi ẹ wo miracle leaves ó lágbára púpọ̀ jù kí n tó tẹ̀síwájú lórí miracle leaves àtàwọn product tó kù ìwọ tó ń wojú Ọlọ́run bá fọmọ sọmúroro ni ẹ̀dá ni infertility ni ovulation problem ni oríṣiríṣi àwọn nǹkan tí ò kí ń jẹ́ kóbìnrin conceive wọ́n jókòó sínú womb ẹ̀ wọ́n jókòó sínú ovary ẹ̀ ni gbogbo àwọn nǹkan wọ̀nyẹn full package wà fún kó contact wa abẹ́ni ọkùnrin tí ó lè perform dáadáa tó yẹ kó ní weak erection quick ejaculation low sperm count wọ́n ó nídìí nǹkan ajíra nǹkan rẹ̀ mọ́ aróbòsá aróbòkú ìdákọ́lẹ̀ ìmárale gbogbo àwọn nǹkan wọ̀nyẹn bísí láì tààlà wàá dúpẹ́ fọ́lọ́run ẹ kọ́ńtàtì wa abẹ́ni tó wà lórí àìsàn ọlọ́jọ́ pípẹ́ ó lọ́wọ́ ayé inú ó lẹ́sẹ̀ ayé inú wọn jẹ́ kó lálàáfíà wọn jẹ́ kó gbádùn òun lálàkàlà ń forí kókó aláǹtakùn ó máa mú bó ń rìn jákulẹ̀ ó wà ní òyìnbó bí aláìsí ó ń fa kò tóra wọn ètò àwẹ̀ wà táwa fi yanjú kéèsì yín fún yín ètò àdúrà wà gẹ́gẹ́ bá a ṣe sọ ètò sàárà wà àwọn halal powder wà lóríṣiríṣi ẹ get miracle leaves fún both natural and spiritual problem ó dàbò jẹ́ ẹ̀kan lọ́dún kò mú miracle leaf bí sí ní láì tààlà ìwé ọ̀tọ̀ọ̀tọ̀ 100 àti má ìzẹ́mzẹ́m la fi preserve ẹ̀ ẹ̀mí òkùnkùn wà nulé ẹ̀mí òkùnkùn wà nu shop boil ẹ̀ kó sprinkle ẹ̀ káàkiri àbí kó máa mú gbogbo oúnjẹ ojú oorun tó ti stick mọ́nú ìfun èèyàn tó lè cause kidney problem tó lè cause heart problem tó bá ń lo miracle leaves ó máa flush gbogbo nǹkan kí nǹkan tó wọ́n ti fún ẹ̀jẹ̀ lójú oorun àti lójú ayé ẹ get caterpillar fún obìnrin tọkọtìyàwó tó ń wojú Ọlọ́run bá fọ́mọ àbóbìnrin tó ní infection tó mi ń dà lọ́yàn ẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àbó ní ẹ̀dà spam leakage ẹ get all in one natural apps ó wà effective gbogbo product wa made in India packed in South Africa ẹ ti rí ó wà halal ó dẹ̀ wà scientific approved ó wà effective prevention ni treatment ni cure ni DHL là ń lò láti deliver all over the world even ní Nigeria DHL là ń lò àdẹ́lò GIG àmẹ́yìn lẹ́sàn owó delivery ẹ get the transformer 1100 power fún ọkùnrin tí ó lè perform dáadáa business láì tààlà get ẹ̀ pẹ̀lú caterpillar àti miracle leaves kíṣẹ́ ẹ lè pé tó bá wá gbẹnu tán a ní special package tá a máa ń ṣe ẹ get bulldozer met fibroid fún oyún ìju àti fún blockage tube ẹ get memory booster ìsọ̀yè ìlẹ́yàm fọmọdé àtàgbàlagbà tó ń gbàgbé nǹkan ẹ get black seed oil ẹ contact wa ẹ get virgin olive oil tá a mọ̀ sí seitun ẹ get ẹ bísí láì tààlà a tún ní black seed powder tẹ bá fẹ́ hàn tú ẹ fẹ́ hàn odidi àlìkùrẹ́ánì ẹ fẹ́ hàn yàásín ẹ fẹ́ hàn káfì tó jẹ́ hàn tú ní modern one tá a máa ń ṣe sínú pépà tí mo ṣe fún yín tẹ máa fọ̀ fún ara yín tó máa neat ẹ contact wa Ya-Wahab tí mo kọ́ yín gan ó ní bá ṣe ń lò tí wọ́n bá hàn màá tún ìgbé yẹn wá àmọ́ lónìí àdúrà ẹ̀ ni mo kọ́ wa ó wà very effective 14 days ló máa fi ṣe bísí láì tààlà wa máa yí nínú owó wa máa yí nínú ọlá ni fi sùn nǹkan kan bẹ́ẹ̀ ni bẹ̀rẹ̀ lọ́jọ́ Sunday kó parí ẹ̀ fún 14 days every day Ya-Wahab 14,000 má jẹ́ kó ro ẹ́ lójú gbogbo kó lọ́n ra orí olóhùn ra apá olóhùn ra ẹsẹ̀ ó ń dára ẹ̀ láàmú jókòó wa'tasimu bi hablillahi jami'an wala tafarraqu má jẹ́ kí nǹkan kan ya ìwọ àtọ́ Ọlọ́run ọba ìdí únì hastajibu lakum lọ́lọ́run ọba wí Ọlọ́run ẹ pè mí máa dá yín lóhùn wa iza zalaka ibadi anni fa inni qaribun ujibu da'wata da'i iza da'ani falyastajibu li wal yu'minu bi la'allahum yarshudun Ọlọ́run ọba ló lè ṣe torí pé kí ni wa man yudabbiru al-amra fasayaquluna Allah Ọlọ́run ọba ló ń control gbogbo àfẹ́ẹ̀sì ayé gbogbo àwọn tó ní wọ́n gbògo ẹ gbogbo àwọn tó ní wọ́n sàṣẹ gbogbo àwọn tó ní wọ́n fẹ́ kórí jẹ wọ́n fẹ́ kórí mu ìwọ lọ pé Wàhábù wọ́n á parẹ́ bí iṣó ni ògbé àwọn máa búyọ bí ìsìnláì tààlà
ṣe fún 14 days ọjọ́ mẹ́rìnlá Ya-Wahab Ya-Wahab 14,000 every day fún 14 days kó dẹ̀ máa ṣe sàárà ẹ̀ bismillah ta'ala wà á dúpẹ́ fọ́lọ́run ọba bẹ́ẹ̀ ni ẹ fi fídíò yìí ránṣẹ́ káwọn èèyàn jàǹfààní ẹ̀ innal izzata lillahi jami'a gbogbo agbára ọlọ́run ọba lónìí o ma salamu wa ila liqa'i gbogbo ẹ̀yàn olólùfẹ́ wa àdúrà yẹn àgbà thank you very much jazakallahu.